okay ẹni pé ó ti ṣe nǹkan tí wọ́n sọ. so nǹkan tó wá ṣẹlẹ̀ ẹ̀ sè pé àwọn àjẹ́ Nàìjíríà náà ló máa yan gómìnà fún wọn ẹni tẹ́ni wọ́n máa ká ló máa jẹ gómìnà Ondo State nǹkan tó wá wà mẹ́sìn àwọn mẹ́ta làwọn àjẹ́ yẹn pick wọ́n pick kan ní PDP wọ́n pick méjì ní APC méjì yẹn Ayédátiwa tó wà mẹ́rin wà nù wọn bẹ́ẹ̀ Ayédátiwa wà nù wọn so inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ilé-Ifẹ̀ àfi pálásì Ọ̀nà Ifẹ̀ náà máa ti chúùsì ẹ̀ Ọ̀nà Ifẹ̀ gan ò ní mọ̀ torí kò sínú ẹgbẹ́ àjẹ́ inú pálásì ẹ̀ náà máa ti chúùsì ẹ̀ nínú àwọn mẹ́ta yẹn tí ó ti ń sìn ẹni tó bá lè ṣígbà awo nínú wọn ọ̀gbẹ̀rì kì í ṣígbà awo ẹni tó bá lè ṣígbà awo nínú wọn ìdánwò tó bá ṣe fún wọn náà ló máa da gómìnà bó jẹ́ Ayédára ẹ̀ náà Ayédátiwa ló ń pàṣẹ ẹ̀ bó jẹ́ PDP bó jẹ́ other things àwọn máa ti channel yẹn wọn máa dìbò fún ló máa wọlé ẹni tó bá ti pick yẹn ló máa fi ṣe gómìnà l'Ondo State. àwọn àgẹ̀lá kọ́ dìbò náà. wọ́n ti kò tẹ̀ báwọn lónílé ayé wọn káwọn ti máa ti kí àwọn aráàlú tó dìbò. àwọn máa ti parí nǹkan ẹni tó bá ti fi sílẹ̀ lẹ́ máa dúró tẹ̀lé. so kò tí ì ṣúọ̀ fún Ayédátiwa sí. mọ̀ ò dìgbà yẹn kò tí ì ṣúọ̀. àwọn mẹ́ta náà mú sílẹ̀ bọ̀ torúkọ ẹ̀ wà nù wọn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti dá mi síwájú báyìí. èèyàn mi ni àmọ́ ẹni tó dá mi síwájú tí wọ́n disappoint at last. ìgbà tó dìbò ẹjọ́ ń gbé àwọn lórí korúkọ eléyìí tó wà ń bẹ̀ yìí bàbá Sèkìtì gbogbo àwọn èèyàn pátá ló kó ìlẹ́yìn ọba kété tẹ́ mọ̀ gbogbo àwọn tó wà lẹ́yìn ìròdì kámpù pátá wọ́n sọ pé kò ní nǹkan mú ṣé kò wà ń gọ́ọ̀nà ń bẹ̀ tí ó ti ń sìn ẹni tó bá ti píìkì ni nínú àwọn mẹ́ta yẹn kó tó dìgbà yẹn ẹni tó bá píìkì tí ìbò bá wáyé tí ìbò bá fẹ́ wáyé màá sọ fún yín ẹni tó ń píìkì lélẹ́yìí tó yẹ máa wọlé. bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe gómìnà nú àwọn mẹ́ta tó ń píìkì lọ́wọ́ tó máa ti yàn PDP kan APC méjì Ayédára yìí wà nù wọn Ayédátiwa ó wà nù wọn tí wàá wọlé fúnmárì nǹkan. Ayédátiwa tí wàá wọlé fúnmárì. ẹni tó bá ti píìkì yẹn nínú wọn yẹn ó láti wọlé primary ẹni tó bá ti píìkì yẹn tó fẹ́ kó jẹ gómìnà yẹn ó láti wọlé primary. Ìdí àfẹ́ àpọ̀ ìdí àwọn arúgbó. ẹ̀fẹ́ ìtìbọ̀ òun ni ó máa wọlé primary kí mo sọ fún yìí tó bá dẹ̀ ti wọlé primary òun ló máa ṣe leaders. ọ̀rọ̀ náà èmi náà sọ yìí o. àti ìràngò pa tí wọ́n bá ti pick táwọn alágbára bá fẹ́ yan ẹ̀kọ́ fún yín ẹni tó bá yàn ni táwọn wòlíì mi náà bá dẹ̀ gbàdúrà kalẹ̀ fún ẹnìkan pé òun làwọn fẹ́ kó ṣe kinní kan tó gbàdúrà lọ tàbí àwọn àfa nǹkan tó bá hàn so ẹni tí wọ́n nú àwọn mẹ́ta yìí tí ó ti ń sìn wọ́n lè ṣe kí wọ́n máa àwọn tó bá píkì yìí wọ́n máa wọlé fún primary. ìdẹ ṣe bàbá àwọn tí ọ̀rọ̀ kan wọ́n á máa sáré kiri báyìí wọ́n á máa rìn káàkiri tó máa kàn sí pé bàbá ẹ ràn wá lọ́wọ́ ọ̀ràn wọlé àtọ̀. èmi ò dá sọ̀rọ̀ òṣèlú. wọ́n lè báwọn arábí sọ̀rọ̀ nǹkan. báwọn mi ẹni sọ̀rọ̀ mi ìsínú ẹgbẹ́ àjẹbẹ́ mo fẹ́ báwọn sọ̀rọ̀ àṣírí ẹni sọ̀rọ̀ àṣírí tọ́lọ́run fi hàn wá nípa wọn tó ti ń sìn àwájọ ń jagun ni ààrẹ kọlọkọlọ àtẹdíyẹ ò lè ṣe kíni wọn lè ṣọ̀rẹ́. so ẹ̀yin ṣọ̀rẹ́ wọn. à ń ṣọ̀rẹ́ wọn o. ẹ̀ẹ́dẹ̀ kí sọ̀tà wọn náà. mi sọ̀tà wọn. ẹ̀ bá wọn jà ẹ̀ bá wọn rẹ́ nǹkan kò ń lọ sí ẹ̀ lọ́tọ̀. tó ti ń sìn gbogbo obìnrin làjẹ́ àjẹ́ ló bí wa bó ṣe ní. so ti wá ni pé tí wọ́n bá dèèyàn sílẹ̀ tàwọn fẹ́ bá tèèyàn jẹ́ wọ́n bá tèèyàn jẹ́ ká gbà á sílẹ̀ inú wọn dẹ̀ dùn làwa fi ń jà pé mo tú ẹran mi. ṣùgbọ́n ọ̀kan báyìí. tí ó ti ń sìn gẹ́gẹ́ bí aṣọ rẹ̀ àwọn tó bá wà nínú ẹgbẹ́ wọn gbẹ́dọ̀ tú awo gbẹ́dọ̀ tú nǹkan tó bá wà tó bá lọ ní meeting bójú olóògbé ni ní ẹ secret tó bá wà mẹ́ gbẹ́dọ̀ tú síta fọ́gbẹ̀rì tó ti gbẹ́dọ̀ àṣírí tó wà mẹ́ gbẹ́dọ̀ tú tí n bá wà nínú ẹgbẹ́ wọn mi lè máa tú nǹkan tí mò ń tú. àwò Jésù lẹ́yìn ṣe. mi ń ṣe àwò Jésù Ọlọ́run ló rán mi iṣẹ́ àwò Jésù wà torí ẹnìkan ti wà ní tó ránṣẹ́ sí mi ọkọ ọmọ ẹ̀ ń dà á láàmú wọn á dẹ́dọ̀ mi ló wá sọ fọ́kọ ọmọ yẹn pé wòlíì tó lọ bá kó sọ fún mi pé àjẹ́ Jésù ní tòun
mo ní kò sí wọn pè lájẹ Jésù kò lè sí àwọn Jésù náà. ẹ kò sáwọ Jésù Ọlọ́run yẹn ó pè ẹ́ Ọlọ́run pè Jésù ni Ọlọ́run máa pè yàn ni kò sáwọ Jésù ẹnì kan bá sọ pé àwọn Jésù lè wọn ìyẹn tiẹ̀ di ọ̀nà míì nìyẹn. ẹ sọ.